wọ́n mà ní kí wọ́n hú òkú Àlàó Àkàlà jáde nínú sàárè o. Kò sẹ́ni tó lè fura tàbí ronú pé nǹkan yóò bẹ́ báyìí lẹ́yìn tí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìjẹta Ọ̀túnba Christopher Àlàó Àkàlà bá kú tó fi ayé sílẹ̀ tó gbọ̀run lọ. Àmọ́ ní báyìí ẹni ká nídìí alágẹmọ òòṣà Ìjẹ̀bú ńlára ọjà bá ń dìgbòdúra wọn. Nǹkan kan lẹ́yìn ikú Àlàó Àkàlà o, ẹni bá kàn ló lè sọ. Ní báyìí bí ilé ẹjọ́ bá gba ohun tí ọmọ rẹ̀ obìnrin ń béèrè fún, wọn yóò hú òkú gómìnà àtijọ́ náà jáde, wọn yóò yọ ọ́ jáde níbi tí wọ́n sin sí, wọn yóò ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ fún un kí wọ́n tó tún dá a padà sí sàárè. Ọ̀rọ̀ ogún tí ọkùnrin náà fi sáyé lọ ló di wàhálà náà sì ti kọjá ohun tí apá ẹbí kan ká báyìí níbi táwọn ọmọ bàbá kan náà ti dojú ìjà kọ ara wọn. Ìjà tó bẹ̀rẹ̀ láàrin Kẹ́mi Àlàó Àkàlà ìyàwó olóògbé àti ọmọ Àkàlà obìnrin Olúwatóyìn Àlàó Adérìtọ́ bí ọmọdé méjì ń ṣeré ti di ohun tó kan gbogbo ìlú báyìí o, nítorí nígbà tí wọ́n bá hú òkú ọdún 3 kúrò ní sàárè láti ṣe DNA fún kí wọ́n yẹ ẹ̀jẹ̀ wò láti mọ iye àwọn tí wọ́n jẹ́ ojúlówó ọmọ Àlàó Àkàlà, kò sí kí ọ̀rọ̀ náà má di ti gbogbo ìlú. Ọ̀rọ̀ náà yóò kúrò ní ti Ògbómọ̀ṣọ́ níbi tí wọ́n ti bí i nìkan, yóò di ti gbogbo Nàìjíríà pátápátá ni. Ọdún 3 oṣù 6 ó dín díẹ̀ rèé tí wọ́n ti gbé Àlàó Àkàlà sìn, nítorí lọ́jọ́ 12 oṣù kínní ọdún 2022 ní Ọ̀túnba náà kú, ọmọ ọdún 62 dín díẹ̀ ni, nítorí ọjọ́ 3 oṣù kẹfà ọdún 1950 ni wọ́n bí i. Ọ̀gá ọlọ́pàá ni Assistant Commissioner of Police ló yẹ nígbà tó fẹ̀yìntì nínú iṣẹ́ ọlọ́pàá nìbàdàn lọ́dún 1995. Bó ti kúrò nínú iṣẹ́ ọlọ́pàá ló ti darapọ̀ mọ́ àwọn olóṣèlú. Láti 1998 títí wọ 2002 ló sì fi ń ṣe alága ìjọba ìbílẹ̀ Ògbómọ̀ṣọ́ kó tó wá di pé ó di igbákejì gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2003. Nígbà tí ìjà dé láàrin gómìnà Rashidi Ládọjà pẹ̀lú bàbá àṣàlẹ̀ olóyè Lámídì Adédìbú tí ọ̀rọ̀ náà di ohun tí wọ́n ń yọ Ládọjà kúrò nípò. Àkàlà ló ṣe gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ láàrin oṣù kínní sí oṣù kejìlá ọdún 2006. Òun náà ló sì padà lé Ládọjà lọ ní 2007 tó sì ṣe gómìnà títí di 2011 kó tó di pé Isiaka Abíọ́lá Ajímọ̀bí lé òun náà lọ. Síbẹ̀ eegun ọlọ́pàá àti tí òṣèlú sì wà lára ẹ̀, kò sì sinmi títí tí ikú fi pa ojú ẹ̀ dé nínú oṣù kínní 2022 yẹn. Bóyá nítorí eegun tó wà lára ẹ̀ ni kò ṣe rò ó, kò ronú pé òun lè kú bẹ́ẹ̀ yẹn, ohun tí kò sì jẹ́ kó ṣe wíìlì sílẹ̀ nìyẹn, nítorí pé Àkàlà kò kọ̀wé ìpíngún ẹ̀ sílẹ̀ yìí, ohun tó ń bí ìgè tó ń bí àdùbí láàrin àwọn ọmọ tó fi sílẹ̀ sáyé nìyẹn. Ohun tó wà níbẹ̀ ni pé nígbà tí Àkàlà ń ṣèjọba, ẹni tí gbogbo ayé ń rí mọ́ ni Kẹ́mi tí í ṣe ìyàwó ẹ̀. Ìbádí àwọn èèyàn tí wọ́n sún mọ́ wọn dáadáa ni wọ́n mọ̀ pé ìyáálé ẹ̀ wà nílé tó bí ọ̀pọ̀ ọmọ, àti pé Àlàó Àkàlà ní àkọ́bí tí ìyẹn náà sì jẹ́ obìnrin, ṣùgbọ́n tí kì í ṣe ẹnìkan nínú àwọn obìnrin méjì tí wọ́n wà nílé ni wọ́n bí i. Àkọ́bí náà ni Olúwatóyìn aya Adérìtọ́. Gẹ́gẹ́ bí àwọn olóṣèlú àti àwọn tí wọ́n lórúkọ láàrin ìlú ti máa ń ṣe, tí wọn kì í fẹ́ kí wọ́n mọ àṣírí ilé àwọn, ọ̀pọ̀ èèyàn kò mọ̀ pé àkọ́bí Àlàó Àkàlà kan wà níbì kan. Kẹ́mi àti àwọn ọmọ ìyáálé ẹ̀ nìkan ni wọ́n ń rí níta, kí òun náà tó ṣẹ̀ṣẹ̀ wá bí ọmọ ọkùnrin kan. Nígbà tí Àkàlà kú náà, àṣírí ọ̀rọ̀ náà kò tún tètè tó síta, àfi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ṣètò bí wọn yóò ti pín ogún tí ọkùnrin olóṣèlú náà fi sáyé lọ. Ní ọjọ́ 6 oṣù kẹwàá ọdún 2022, ìyẹn bí oṣù kẹwàá lẹ́yìn tí Àkàlà kú, ìyàwó rẹ̀ Kẹ́mi Àlàó Àkàlà àti àkọ́bí ọmọ ìyáálé ẹ̀ Ọlámídé gbẹ̀yìn lọ sílé ẹjọ́, wọ́n sì gba ìwé kan tí wọ́n pè ní ìwé ìpíngún. Ìwé náà ló fún Kẹ́mi àtàwọn ọmọ ìyáálé ẹ̀ tí Ọlámídé jẹ́ aṣojú fún láṣẹ láti ṣètò bí wọn yóò ti ṣe pín ogún Àkàlà àti ọ̀nà tó bá wù wọ́n tí wọ́n fi fẹ́ gbà pín. Èyí já sí pé gbogbo bí wọ́n bá ti fẹ́ ni wọ́n lè pín ogún náà, kò sì sẹ́ni tó lè yẹ̀ wọ́n lọ́wọ́ wò nígbà tó jẹ́ ìwé kóòtù ni wọ́n fi ń ṣe ohun tí wọ́n bá fẹ́ ṣe. Ìwé kóòtù tí wọ́n gbà yìí ló di wàhálà nítorí wọn ò fi orúkọ Tóyìn sí, wọn kò sì tilẹ̀ ro tiẹ̀ mọ́ ogún bàbá rẹ̀.
wọ́n ṣe é bí ẹni pé kò ní ìpín kankan nínú ẹ̀ ni. Bóyá nítorí pé ìyá tirẹ̀ kò sí nílé Akálà ló fà á ni o, tàbí pé wọn kò rí bí àkọ́bí. Eléyìí ló bí Tóyìn nínú pé tí wọn yóò bá yan àwọn tó fẹ́ pín ogún bàbá tòun, àfi kí orúkọ òun wà níbẹ̀ nígbà tó jẹ́ òun ni àkọ́bí, bó tilẹ̀ jẹ́ òun nìkan ni ìyá òun bí fún bàbá òun. Òun ló bá gba lọ́ọ̀yà, ìyẹn Ọládìípọ̀ Ọlásọpé. Lọ́ọ̀yà yìí ló kọ̀wé sí Kẹ́mi àti Ọlámídé ọmọ ìyáálé ẹ̀ nínú oṣù kẹjọ ọdún 2023 pé ọ̀nà tí wọ́n fi gba ìwé ìpíngún náà kò bófin mu o, ìlẹ́gà ni. Nígbà tí wọ́n ti ń fa ọ̀rọ̀ yìí lábẹ́lé, tí ìyàwó Akálà, Kẹ́mi àti Ọlámídé pẹ̀lú àwọn ọmọ Akálà tó kù fi Tóyìn gún lágídí, tí wọ́n sì ń ṣe bíi pé kò sí ohun tó lè ṣe, ó pe ẹjọ́ sí ilé ẹjọ́ gíga ìlú Ìbàdàn. Wọ́n ní kí àwọn Kẹ́mi àti Ọlámídé wá ṣàlàyé bí ìwé ìpíngún ṣe jẹ́, pàápàá nígbà tí àwọn ti gbọ́ pé wọ́n ti bẹ̀rẹ̀ sí ta ogún bàbá àwọn ohun tó fi sílẹ̀ sáyé, pé wọ́n ti ta ilé ẹ̀ ní London àti àwọn nǹkan míì tó ní káàkiri. Síbẹ̀ àwọn Kẹ́mi àtọmọ ìyáálé ẹ̀ kò yọjú sílé ẹjọ́. Eléyìí ló sì fa ìbínú tí ilé ẹjọ́ fi pàṣẹ fún wọn lọ́jọ́ 28 oṣù kẹsàn-án ní 2024 pé tí Kẹ́mi àti Ọlámídé kò bá yọjú sí ilé ẹjọ́ láàrin oṣù kan péré tí àwọn pàṣẹ yìí, wọn yóò kan ìdin nínú iyọ̀. Ilé ẹjọ́ fẹ́ rí wọn kíákíá ni. Láti ìgbà náà ni wọ́n sì ti ń fa ọ̀rọ̀ yìí o, kó tó wá di pé wọ́n tún já síbi tí wọ́n já sí yìí, tí Tóyìn sì tún hú nǹkan míì jáde. Ohun tó hú jáde náà sì lágbára o, nítorí níṣe ló ní kí ilé ẹjọ́ pàṣẹ pé kí wọ́n lọ hú òkú bàbá òun ní ibojì tí wọ́n sin sí, ìyẹn nílùú Ògbómọ̀ṣọ́. Tóyìn Àlàó Adérìntọ́ pe ẹjọ́ tuntun síwájú adájọ́ Táíwò pé kò sí ohun tí òun fẹ́ ju kí ilé ẹjọ́ náà pàṣẹ pé kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ bàbá òun àti gbogbo ọmọ tó bí lọ. Ó ní 7 làwọn, òun sì fẹ́ kí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ gbogbo àwọn, kí àwọn sì mọ èyí tó bá ti bàbá àwọn mu àti èyí tí kò bá ti bàbá àwọn mu. Ó ní tí wọ́n bá ti yẹ ẹ̀jẹ̀ òun Tóyìn wò tán, kí wọ́n tún yẹ ti Ọlámídé, Adébùkọ́lá, Ọlámípọ̀, Ọlámíjù, Tàbítà àti Ọlákúnlé wò, pé eléyìí ṣe pàtàkì láti lè mọ ojúlówó ọmọ. Ó ní ilé ẹjọ́ ni kó pàṣẹ pé kí wọ́n hú òkú bàbá òun jáde nínú ibojì tí wọ́n sin sí nílùú Ògbómọ̀ṣọ́ kí wọ́n lè ṣe tẹ́ẹ̀sì náà, àti pé kí ilé ẹjọ́ tún pàṣẹ pé tẹ́ẹ̀sì tí wọ́n bá fẹ́ ṣe yìí o, ọsibítù tó bá ṣe é gbọ́kànlé ni kí wọ́n ti ṣe é. Èsì tẹ́ẹ̀sì náà kò sì gbọ́dọ̀ bọ́ sí ọwọ́ ẹnikẹ́ni ju ọwọ́ ilé ẹjọ́ fúnra ẹ̀ lọ. Kò tí ì wá sí ẹni tó mọ àṣẹ tí ilé ẹjọ́ yóò pa lórí ọ̀rọ̀ yìí, bóyá wọn yóò ní kí wọ́n hú òkú Àlàó Akálà jáde lẹ́yìn ọdún 3 tí wọ́n ti sin ni o, àbí wọn yóò ní kí wọ́n ṣe tẹ́ẹ̀sì tí Tóyìn ń béèrè fún yìí fún bàbá ẹ̀ nínú sàárè níbẹ̀. Kò tí ì sẹ́ni tó lè sọ. Ohun tó jẹ́ kí ìjà yìí túbọ̀ lé sí ni pé wọ́n ní Àlàó Akálà ní ọ̀pọ̀lọpọ̀ dúkìá ní Èkó, ó ní nìbàdàn àti Àbújá, ó ní ní United Kingdom, ó ní ní Amẹ́ríkà àti Ghana pàápàá. Ohun tó wá ń bí Tóyìn nínú ni pé nígbà tí àwọn ọmọ bàbá òun tó kù ń gbádùn àwọn nǹkan ìní bàbá náà títí dórí àwọn ilé tí wọ́n ń gbé, ohun tí òun jẹ́ àkọ́bí bàbá òun ò rí kinní kan, àti pé ìjà tí òun ń jà kì í ṣe fún ara tòun nìkan ni. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹbí bàbá òun ló wà, àti àwọn tí wọ́n sin bàbá òun fún ọ̀pọ̀lọpọ̀ ọdún gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àti ọmọọṣẹ́ rẹ̀, tó sì dá òun lójú pé tí bàbá òun bá wà láyé yóò fún wọn ní nǹkan, pé gbogbo wọn làwọn ọmọ bàbá òun yìí fi sí òfegè tí wọn kò ronú láti pín ohunkóhun kàn wọ́n rárá. Tó wá jẹ́ Kẹ́mi àti Ọlámídé tí ṣe àbúrò òun ni wọ́n wá jókòó tẹ ogún bàbá náà tí wọ́n ń ṣe bó ti wù wọ́n. Ó ní kò sí ẹni tí yóò gba ìyẹn fún wọn, nítorí ẹ̀ ní ilé ẹjọ́ ṣe gbọ́dọ̀ bá àwọn dá sí ọ̀rọ̀ náà ní kíákíá, níbi tí wọn yóò sì ti bẹ̀rẹ̀ ni kí wọ́n kọ́kọ́ mọ àwọn ojúlówó ọmọ, ìyẹn làwọn ṣe gbọ́dọ̀ ṣe DNA. Ọ̀pọ̀ àwọn ọ̀rẹ́ Akálà tí wọ́n ń gbọ́ ọ̀rọ̀ yìí nínú wọn bàjẹ́, inú wọn kò sì dùn rárá sí ohun tó ń ṣẹlẹ̀ ní ìdílé náà. Àwọn tí wọ́n ń bínú yìí ni kì í ṣe Àlàó Akálà ló yẹ kí irú eléyìí ṣẹlẹ̀ sí, nítorí èèyàn dáadáa gbáà ní nígbà ayé rẹ̀. Yàtọ̀ sí èyí, pé gbogbo àwọn ọmọ ẹ̀ ló kọ́ lẹ́kọ̀ọ́ dáadáa, ìyẹn ni kò ṣe yẹ kí ogún tàbí kinní kan jọ wọ́n lójú débi pé wọn yóò máa wọ́ ara wọn lọ sílé ẹjọ́ tí wọn yóò sì máa ba orúkọ òkú ọ̀run náà jẹ́.
àwọn kan sọ ṣá o, wọ́n ní gbẹ̀dẹ̀ bí ogún ìyá lọ̀rọ̀ yìí, aninilára bí ogún bàbá, pé bí ọ̀rọ̀ ogún pínpín ẹni tó bá níyàwó jù kan lọ tí kò sì tètè pín ogún ẹ̀ kó tó kú tí máa ń rí nìyẹn. Kò tí ì sẹ́ni tó wá lè sọ o pé ibi báyìí làwọn adájọ́ yóò fi ìdí ọ̀rọ̀ yìí tì sí, tàbí pé ìgbà báyìí ni wọn yóò parí ẹjọ́ náà gan. Lóòótọ́ nǹkan ń kán lẹ́yìn ikú Àlàó Àkàlà. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ àwọn ọmọ Àkàlà yìí wò fún Ibùdó Àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásítì Ìbàdàn. Ẹ kú déédéé àkókò yìí o.